Let's thank Him for what He has done for us and for what He will do this morning in our life. I want us to begin to thank Him, to worship Him, to begin to exalt Him. Thank you, Jesus, for your love for us, for your grace for our life, for your goodness, for your mercy, for your kindness, O God. We thank you, we worship you. Jesus, we exalt you. Somebody lift a voice and just begin to thank Him right now. For what He has done for you. Olúwa ṣeun, Jésù ṣeun fún ayé wa sẹ́, Jésù fún ayé ọmọ wa gbogbo. Olúwa yìn ọ́ fún iṣẹ́ rẹ. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé Jésù ṣe fún àánú ìwọ Jésù yìí. Thank you, Lord, for your grace, of your mercy. We thank you, Lord, for your kindness, we thank you, Lord, for your goodness in our life. We thank you, Jehovah God. Somebody bless the Lord right now. Let's begin to exalt Him. Let's magnify the Lord. Jesus, we thank you, Lord, for what you are doing, O God. Ẹ ká gbóhùn wa sókè ká yìn Ọlọ́run yìí. Jésù ṣó fún oore ńlá èyí tó ṣe nínú ayé wa. Fún oore ńlá èyí tó ṣe nínú ayé wa gbogbo. Fún oore ńlá, for the goodness of you. Fún oore ńlá èyí tó ṣe nínú ayé ọmọ. Fún oore ńlá èyí tó ṣe nínú ayé ẹbí. We thank you, O God. Olúwa ṣeun o. Ẹ ká gbóhùn wa sókè ká yìn Ọlọ́run yìí pé Jésù ṣe fún àánú tó pọ̀ bí iyanrìn. Jésù ṣe fún oore ọ̀fẹ́ tá rí gbà. Jésù ṣe fọwọ́ agbára tó fi kàn wá. Fọwọ́ ògo rẹ tó gbé ayé wa ró. Jésù mà ṣe o. Jésù ṣe o. Olùgbàlà ó ṣe. Ọba tó pọ̀ nípa tagbára. Ọba tó lóhun gbogbo lọ́wọ́, ọba tó lóhun gbogbo lódùlódù. Ẹ ká gbé Ọlọ́run rẹ̀ ga. Somebody lift a voice. Give that honor to whom is due. Give that honor to whom is due. Ẹ ká yìn Ọlọ́run yìí. Olúwa ṣeun, orí rẹ̀ pọ̀ lórí ayé mi. Thank Jesus for the grace of Him in your life. Olúwa ṣeun, orí rẹ̀ pọ̀ lórí ayé àwọn ọmọ mi gbogbo. Olúwa ṣeun. Somebody bless the Lord. Thank Him for what He has done for you. Ẹ ká dúpẹ́ fún ohun tó ṣe nínú ayé wa sẹ́. Ọlọ́run tó pọ̀ nípa tagbára o. A yìn ọ́ lógo fún ohun tó ṣe nínú ayé wa sẹ́. A yìn ọ́ lógo fún ohun tó ṣe nínú ayé wa sẹ́. A yìn ọ́ lógo fún ohun tó ṣe nínú ayé ọmọ sẹ́. A yìn ọ́ lógo fún ohun tó ṣe nínú ayé ẹbí sẹ́. A yìn ọ́ lógo fún ohun tó ṣe nínú ayé ọ̀rẹ́. Ọlọ́run ìgbàlà ó ṣe. Akọ́dá ayé ó ṣe o. Ìbẹ̀rẹ̀ ohun gbogbo. Ìparí rẹ̀. Òpin ohun gbogbo. Agbára wa. Ipá wa, ògo wa. Thank Him. Lift a voice. Bless the Lord. Olúwa ṣeun o. Ìwọ tó orí rẹ̀ pọ̀ lórí ayé wa. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe. Just thank Him. Lift a voice in praise to the Lord. Ẹ ká gbóhùn wa sókè sí Ọlọ́run yìí. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Just lift a voice. Begin to bless the King. Thank Jesus for your life. Ẹ ká dúpẹ́ fún Jésù yìí fún ayé wa. Jésù ṣe fún ayé wa, fún ọ̀nà wa gbogbo. Ọlọ́run á gbé ọ ga. Jésù ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa mo yìn ọ́. Olúwa mo dúpẹ́ o fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Somebody lift a voice and begin to bless the Lord. Ṣé èèyàn kan kó gbóhùn rẹ̀ sókè kó yìn Ọlọ́run? Bẹ́ẹ̀ kó yìn. Olúwa ṣe ohun ńlá. Ìtẹ́nìkan kan ò lè ṣe. Èèyàn ló ti tán pátápátá. Bàbá ti ṣe. Ẹ ká dúpẹ́ fún ohun tó ṣe. Jésù ṣe.
fún ńlá tó ṣe nínú ayé wa, fún ńlá tó ṣe nínú ayé ọmọ wa, fún ńlá tó ṣe nínú ayé ẹbí wa. Olùgbàlà ó ṣé, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Father, we thank you, Lord, for what you have done for us and for what you will do again in our life. Olúwa dúpẹ́ fún ńlá tó ṣe nínú ayé wa. Just thank him. Gbóhùn rẹ sókè kó yìn fún ńlá tó fa ayé rẹ ṣe, fún àrà ńlá tó fa ayé ọmọ rẹ dá. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bàbá ó ṣé o, Ọlọ́run ó ṣé o, Ọlọ́run ìgbàlà ó ṣé, Ọlọ́run ìgbàlà mo yìn ọ́, Ọlọ́run ìgbàlà mo gbé ọ ga. Jésù ṣé o, ọlọ́wọ́ gbọgbọrọ, ọba tó gbà mí lọ́wọ́ ìyà. Thank him, ọba tó gbà mí lọ́wọ́ ẹ̀gàn, ọba tó gba ayé wa lọ́wọ́ òṣì, ọba tó bojú wa lọ́wọ́ omijé. Can you lift your voice and give that praise to the one that is worthy to receive it? Ẹ ká gbé Ọlọ́run ga fún ẹni tó tó láti gbà á. Gbóhùn rẹ sókè láti yin ẹni tó tó láti gba owó ògo yìí. Jésù ṣé o, Jésù ṣé o, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Lift your voice, exalt him, magnify the Lord wherever you are. Thank him, exalt him, talk of his goodness. Ẹ ká sọ nípa orí rẹ̀ àti àánú rẹ̀ ní gbogbo ọ̀nà. Talk of his mercy. Ẹ ká sọ nípa àánú rẹ̀, ẹ ká sọ nípa ògo rẹ̀, ẹ ká sọ nípa ẹwà rẹ̀ àti ọlá rẹ̀ nínú ayé wa. Somebody has done great things for us. Ó ti ṣe ohun ńlá fún wa. That's why we are standing today. Ìdí rèé tá a fi dúró lónìí. Ìdí rèé tá a fi ń fi ọpẹ́ fún. Ọpẹ́ fún Ọlọ́run yìí. Ẹ ká fi ọpẹ́ fún Olúwa. Olúwa àwọn olúwa. Ẹ ká fi ọpẹ́ fún Olúwa. Fún ọba àwọn ọba. Jésù, ọba tẹ́rẹ kárí ayé. Ọlọ́run ìgbàlà, ìwòsàn, agbára wa, ìṣẹ́gun wa, ògo, ẹwà, ńlá, ọba tó fi wá sílẹ̀ fún ìgbà kan rí. Lift your voice. The Lord has not forsaken us. It has always been there for us. So give thanks to him and worship his holy name. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká yìn fún iṣẹ́ ìyanu rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ bàbá yìí, dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, ọba tó ṣàánú fún ọ, ọba tó ṣoore fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Somebody lift your voice, bless the Lord. Bless the King right now. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Thank him. Ó tún jí wa sí ìmọ́lẹ̀ alààyè. You are alive this morning. Inú àwọn alààyè ó kà á mọ́ wọn. So lift your voice and thank him for the grace of life. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ àánú àti orí ọ̀fẹ́ ìyè nínú ayé wa sẹ́. Lift your voice, bless the Lord. Gbóhùn rẹ sókè kó yìn. Lift your voice, appreciate the King. Gbóhùn rẹ sókè kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Thank him for everything. Dúpẹ́ rẹ̀ fún gbogbo. Jésù ṣé o. Ọlọ́run kí ni fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀? Gbọ́pẹ́ ẹ̀mí bàbá. Jésù ṣé o. Olúwa gbà yín. Olúwa gbọ́pẹ́. Olúwa gbà yín. Olúwa gbọ́pẹ́. Olúwa gbà yín. Olúwa gbọ́pẹ́. Somebody give thanks to him. Dúpẹ́ 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 dúpẹ́. Dúpẹ́ 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 dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Thank him, bless him, exalt him, magnify him, worship him, give that glory to him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ẹ jẹ́ ká fi gbogbo ògo fún. Ẹ ká fi gbogbo ògo fún Jésù. Gbogbo ògo fún Ọlọ́run yìí. Ọba àwọn ọba, alágbára gíga. Thank him. Olùpèsè fún wa. Olùjí ayé wa. Agbanilágbàtán. Wọ kábíyèsí ńlá. Ètò bá Sátánì wí. Ètò fún wa ní ìṣẹ́gun. Ìṣẹ́gun ńlá. Ìṣẹ́gun rẹ̀ jẹ́ tiwa. Give God the praise. Jésù ṣé o. Jésù ṣé o. Jésù ṣé o. Jésù ṣé o. Dúpẹ́ 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 lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kó gbé Jésù yìí ga. Bẹ́ẹ̀ kó yìn.
Ẹ kò gbé Jésù yìí ga. Jésù ṣú. Kábíyèsí ṣe. Láti gba ọlá. Láti ìgbà yìí. Láti gba ògo. Jésù tìrẹ ni. Láti gba ọlá. Láti gba ògo. Jésù tìrẹ ni. Láti gba ọlá ọwọ́ rẹ̀ dà. Láti gba ìyìn. Láti gba ògo. Jésù tìrẹ ni. Óyá 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 ó. Láti gba ọlá. Láti gba ìyìn. Láti gba ògo. Jésù tìrẹ ni. Alágbára o. Alágbára o. Jésù alágbára o. Bàbá mi ṣe òde ọ̀run ńlá. Bàbá mi ṣe Olódùmarè. Mo mọ́pẹ́ wà ní o. Mo mú ìwà ní bàbá mi. Lórí iṣẹ́, lórí ẹbí mi o. Bàbá mi máa. Láti gbọ́lá. Láti gbà yìí. Láti gbà ògo. Jésù tìrẹ ni. Óyá 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 ó. Láti gbà ọlá lórí ayé mi. Láti gbà yìí ní gbogbo ọ̀nà. Láti gbà ògo. Jésù tìrẹ ni. Ọwọ́ rẹ̀ dàṣẹ. Ijó rẹ̀ dà. Ẹ fi mú lọ. Òun ló ní. Bàbá láti gbà ọlá. Láti gbà yìí. Láti gbà ògo. Jésù tìrẹ ni. Óyá 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 ó. Láti gbà ọlá bàbá mi. Láti gbà yìí. Olódùmarè ńlá. Láti gbà ògo. Jésù tìrẹ ni. Ó láti gbà ọlá. Láti gbà yìí. Láti gbà ògo bàbá. Jésù tìrẹ ni. Óyá 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 ó. Láti gbà ọlá lórí ayé mi. Láti gbà yìí bàbá mi. Láti gbà ògo. Jésù tìrẹ ni. Èmi ò yíyá, èmi ò yíyá, èmi ò yíyá. Èmi ò yíyá o, Ọlọ́run mi o. Ògo ni fún Jésù, lóhùn ló tọ́ láti ní. Èmi ò yíyá o, Ọlọ́run mi. Bàbá mi mọ́ o. Èmi ò yíyá, èmi ò yíyá.
yọ. Jésù mo máa dúpẹ́ o, ó yọ. Jésù ló ṣoore fún mi o, ó ṣoore fún mi o, lórí ẹbí. Ó ṣoore fún wa o, lórí ara. Ó ṣoore fún wa o, ní gbogbo ọ̀nà. Ó ṣoore fún wa o, lórí iṣẹ́. Ó ṣoore fún wa o, ní gbogbo ọ̀nà wa. Mo mọ̀ pé wá mo mú ìwà o, bàtà kọ́ pẹ́ ọwọ́ rẹ̀ dà. Mo mọ̀ pé wá mo mú ìwà o, bàbá kọ́ pẹ́ orílẹ̀ mi ò kọ́ pẹ́ sà. Óyá kọ́ pẹ́ lórí ọmọ rẹ̀ ní kọ́ pẹ́ sà. Jésù kọ́ pẹ́ lórí iṣẹ́ mi ní ò kọ́ pẹ́ sà. Kọ́ pẹ́ sà. Kábíyèsí kọ́ pẹ́ lórí iṣẹ́ mi ní. Óyá kọ́ pẹ́ mi o. Bàbá wọn pẹ́ wà ní òkọ́ pẹ́ sà. Olódùmarè kọ́ mo mọ̀ pẹ́ wà ní òkọ́ pẹ́ sà. Mo mú ìwà ní òkọ́ pẹ́ sà. Kábíyèsí kọ́ mo mú ìwà ní òkọ́ pẹ́ sà. Kọ́ pẹ́ mo mọ̀ pẹ́ wà ní òkọ́ pẹ́ sà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣàánú fún ọ. Lift your voice and begin to bless him. Kábíyèsí o ṣé o. Kábíyèsí o ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, yẹ ká dúpẹ́ lọ́wọ́. Let's thank him for what he has done for us. Let's appreciate him this morning. He has done great things for us. He has done great things for us. We think of the goodness of God and all what he has done for us. Let our soul rejoice to thank him. Oh, you probably look, well, I'm still believing God for certain things. But what he has done for you is so great for you to be able to achieve what you are still believing God for. Ohun tí Ọlọ́run ṣe fún wa, ó ga lọ́pọ̀lọpọ̀. Èyí tó fún wa ní orí ọ̀fẹ́ láti mú wa láti lè jẹ́ kí a ní ohun tí a ń gbàdúrà fún yẹn. Ẹni tó wà láàyè ní lọ́kọ o. Ẹni tó wà láàyè ní ríṣẹ́ ní rí ìwé ìgbélú. Òkú ò lè gbàgbé o. Kò lè yìn. Òkú ò lè yìn Ọlọ́run. Kò lè yìn inú ayé yìí. Ohun tí mo sọ Ọlọ́run wọ́n yìn. Ṣùgbọ́n nínú ayé láàrin àwọn èèyàn, òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Ó lè yìn. Ṣùgbọ́n kò ń ṣe inú ayé yìí láàrin àwọn èèyàn. Àwọn alààyè mọ́kọ́. Kò lè yìn. Kò lè sí láàrin wọn mọ́ láti yìn. But nínú the spirit can worship God because the spirit will return back to God. Ẹ̀mí á padà bá Ọlọ́run tó lè yìn Ọlọ́run. But nínú ara kò lè ṣe mọ́. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run for what he has done for you. Let's appreciate him for what he has done in your life. Thank him for orí ọ̀fẹ́ láti ní ohun tí o fẹ́ níyẹn. The grace was given to you to sustain you for you to be able to achieve what you are praying for. Ẹ ká dúpẹ́ fún orí tó fún wa yìí. Orí ọ̀fẹ́ ńlá ìgbàlà ọkàn. Thank him for the salvation of your soul. Ọba tó jà kú sínú òkùnkùn. Ọba tó mú wa jáde, tó mú wa mọ̀ Jésù yìí. Orí ọ̀fẹ́ ńlá ni. Ẹ dúpẹ́ fún orí ọ̀fẹ́ yìí o. Dúpẹ́ fún orí ọ̀fẹ́ ìgbàlà ọkàn. Èyí tó mú mi mọ̀ Jésù. Èyí tó mú ọmọ Jésù yìí. Ẹni tó mú wa mọ̀ Jésù. No man come to the Father. No man know Jesus. No man know Jesus. Kò sẹ́ni tó mọ̀ Jésù bí kò ṣe pé Ọlọ́run mú mọ̀ ọ́n. Ẹ ká dúpẹ́ pé o mú mi mọ̀ Jésù yìí Olúwa. Ó ṣe inú ayé mi tó mú mi mọ̀ Jésù. Somebody appreciate him. Olúwa mo gbé ọ̀gá torí pé o mú mi mọ̀ Jésù. For o mú mi mọ̀ ọ́n. Kò pọ́n bíyàn sílé onígbàgbọ́ ni kò yí àìmọye tán bíbẹ̀. Orí ọ̀fẹ́ ló dájú o. It's the grace of God. Orí ọ̀fẹ́ ló dájú o. Kò sẹ́ni tó mọ̀ Jésù yìí bí kò ṣe pé bàbá mú wa mọ̀ ọ́n. Gbọ́ fún orí ọ̀fẹ́ ìgbàlà ọkàn. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi
Olúwa wa ẹ ká sọ fún Ọlọ́run. Ọlọ́run mo ṣẹ̀ sí ọ, mo mọ̀ bẹ́ẹ̀. I've sinned against you. Ó ní tẹ́nìkan bá sọ pé àlẹ́ ẹ̀ṣẹ̀, ó ní à ń tọ́ra wa jẹ ní. If you can boldly say in your heart this morning that you are a person without no sin. Bí mo lè sọ fún ọkàn mi, mo ṣe pásítọ̀ yìí, èmi gan mo jókòó yìí, ní àmì mi ẹlẹ́ṣẹ̀ kọ́ ni mí. Irọ́ gbu, irọ́ tó ju irọ́ lọ. Because all have sinned and fall short of God's glory. Gbogbo èèyàn ṣáà ti ṣẹ̀, wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. The standard is so high. We think sometimes is the Old Testament is the other one. I mean, láyé ìgbà kan, láyé Old Testament, ẹnìkan ṣubú, judgment àṣekínní kan. The New Testament is more harder than the Old Testament. The standard of Jesus Christ is so high that you cannot do it. Ṣèbí Bíbélì sọ pé you do it in act. Kó wo obìnrin lásán, kó wo báyìí, kó wo obìnrin lásán, kó ní èrò inú ọkàn rẹ. Bíbélì pé ẹ̀ṣẹ̀ ni ó ti ṣe. Bẹ́ẹ̀ ni, so the standard is so high that only thing that you need is Jesus. Jesus raised the standard so high. He said, love you how many times you should forgive the one that sin against you. The old timer say tooth for tooth. Ẹni tó bá gbọ́ tí wọ́n kàn náà, ẹni tó bá yàn létí wọ́n náà dà kó gbé alẹ́ nu ní pápá. Ṣùgbọ́n bí ni pé kó etí ọ̀tún sí wọ́n ó gbé tí yẹn ya àwọn èèyàn. How many times you should forgive? Do you know how many times that you should forgive? The standard is so high that the only thing that we need is Jesus. Ọba ojú lásán tó fi wò lásán ẹ̀ṣẹ̀ ni èrò ọkàn. So I need Jésù. Gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀, wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Tell the Lord, I've sinned against you. Olúwa mo mọra mi ní àárọ̀ yìí pé mo ṣẹ̀ sí ọ. Olúwa mo mọra mi ní àárọ̀ yìí pé mo ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ. Mi ì ṣe tó bó ṣe fẹ́. Mi ì ṣe ohun tó fẹ́. Mi ì ṣe bó ṣe fẹ́. Bẹ́ẹ̀ ni mi ì gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Remember he told you what can separate you from him, not to hear you. He said our iniquity, ẹ̀ṣẹ̀ wa, the iniquity of our sin, ẹ̀ṣẹ̀ wa, the omission and commission sin, ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá, the transgression, the trespasses, gbogbo ẹ̀ṣẹ̀ yẹn èyí ló mú wa ṣẹ̀ sí Ọlọ́run. But if you acknowledge him with him, if you agree with him today, his mercy is there to revive us. Orí ọ̀fẹ́ wà fún wa láti gbà wá. Ẹ ká sọ fún Ọlọ́run, Jésù mo ṣẹ̀ sí ọ o, fi àánú gbà mí, àánú rẹ kó wá ayé mi rí. Let your mercy locate my life. Let your mercy find me. Ìwọ àánú rẹ kó gbà mí. Olúwa fi àánú rẹ gbà mí lónìí. Àánú rẹ bá ayé mi pàdé. Kí àánú Ọlọ́run kó ṣe tiẹ̀ fún ọ. Borúkọ Jésù, àánú Ọlọ́run ṣe tèmi fún mi o. Àánú Ọlọ́run gba ayé mi. That your mercy should locate me. Olúwa fa àánú gbà mí. Ní orúkọ Jésù, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá, ẹ pé orúkọ Jésù. Olúwa rán àánú rẹ, agbára rẹ sínú ayé mi. Orúkọ Jésù, rán agbára rẹ. Olúwa rán agbára rẹ sínú ayé mi. Orúkọ Jésù, ó rán agbára Olúwa. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Kí ó sì bá ti sí wa. Rán agbára Olúwa sórí ayé wa. Rán agbára Olúwa. Rán agbára Olúwa. Kí ó sì
Jésù mi tẹ wá Olúwa dá wa agbára lé mi lónìí ọwọ́ agbára ńlá èyí tí mú ìbànújẹ́ ayé ẹni kúrò ọwọ́ agbára ńlá èyí tí ń gbé ayé ẹni dìde Olúwa rán agbára ńlá sínú ayé mi lónìí mo fẹ́ ṣeré nba usadilẹ akaperu sata orúkọ Jésù bí tó wà sẹ́ ọwọ́ agbára Ọlọ́run alààyè sẹ́ máa bọ̀ nú ayé mi láàárọ̀ yìí agbára tó fi jẹ́ kó lè ṣe ohun tó yẹ kí n ṣe nu tá jẹ́ kẹ́ lè ṣe ohun tí ẹ fẹ́ ṣe yẹn agbára Ọlọ́run ni agbára Ọlọ́run tó jẹ́ kẹ́ lè débi tó yẹ kẹ́ dé láyé ẹ ká béèrè fún agbára yìí Olúwa rán agbára rẹ sínú ayé mi agbára tí ń gbé ayé ẹni wọ̀ èyí tí ogun ayé ẹni tó fi ń dohun ìgbàgbé ilé àkúsàtẹ́lẹ̀ bàkàbà agbára ńlá tí ń fa ayé ẹni dìde sókè agbára tí mú ayé ẹni rìn àjò àṣeyọrí ní orúkọ Jésù lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lọ ń bè fún agbára ńlá yìí Olúwa wọ̀ mí lágbára ńlá Olúwa gbé ìpín mi wọ̀ makula power cider gbàdúrà sẹ́ wọ̀ mí lágbára Ọlọ́run orúkọ Jésù Olúwa wọ̀ mí ní agbára ńlá Olúwa gbé ayé mi wọ̀ makaba kusateye Olúwa gbé mi wọ̀ dáwọ́ agbára lé mi lónìí orúkọ Jésù dáwọ́ agbára lé mi lónìí orúkọ Jésù dáadáa dáwọ́ agbára lé mi lónìí kàdíbà kusete dáwọ́ agbára lé mi lónìí Olúwa gbé mi wọ̀ bí iná 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 orúkọ Jésù dáadáa Olúwa gbé mi wọ̀ gbé ìpín mi wọ̀ gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wá ẹ pọ orúkọ Jésù ní ọ̀nà ìyanu ní àárọ̀ yìí Olúwa bá mi pàdé Father meet with me at the point of my need this morning in a miraculous way ní ọ̀nà ìyanu Olúwa bá ayé mi pàdé bẹ́ẹ̀ kó pọ orúkọ Jésù ní ọ̀nà ìyanu ètò ju òye ayé mi lọ bàgádà gàzúdàgàyà ó ṣàtẹlẹgà ní ọ̀nà ìyanu èyí tí fi mọ̀ pé mo ní ọ Olúwa bá ayé mi yìí pàdé ẹ pàdé mi lọ́nà ìyanu porúkọ Jésù dáadáa ẹ pàdé mi lọ́nà ìyanu porúkọ Jésù dáadáa ní ọ̀nà ìyanu Olúwa bá mi pàdé ní ọ̀nà ìyanu Olúwa bá ayé mi pàdé ní ọ̀nà ìyanu Olúwa bá iṣẹ́ mi pàdé ní ọ̀nà ìyanu Olúwa bá mi pàdé ẹ pe orúkọ Jésù bí tẹwà ọwọ́ agbá Ọlọ́run kan ayé mi bá mi pàdé lónìí o mo tọ̀ ọ́ wá ní bá mi pàdé lónìí o mo mú ìṣòro ayé mi wá I'm here with my needs 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 mo wá pẹ̀lú ẹ̀dùn ọkàn mi mo wá fún ìfọwọ́kàn agbára ni mo fẹ́ rí ìwọ Jésù mo fẹ́ rí ọwọ́ ògo ìwọ Ọlọ́run mo fẹ́ rí ọwọ́ ẹwà ìwọ Ọlọ́run orúkọ Jésù mo fẹ́ rí ọwọ́ ìbùkún ìwọ Olódùmarè mo fẹ́ kó oore kó ṣẹlẹ̀ nínú ayé mi Ọlọ́run lanu kó gbàdúrà kí Ọlọ́run kó bá ayé rẹ pàdé Olúwa bá ayé mi 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 pàdé màmá lanu kó gbàdúrà sẹ́ Olúwa bá ayé ọmọ mi pàdé ẹ dìde sí ọ̀rọ̀ mi lónìí intervene concerning my case intervene concerning my life in Jesus name we pray mo bẹ̀ kó o tún porúkọ Jésù dáadáa ọwọ́ agbá Ọlọ́run ka ayé mi lónìí o ọwọ́ ògo Ọlọ́run dìde fún ayé mi ọwọ́ ẹwọ Ọlọ́run sọ̀kalẹ̀ wá bẹ̀ kó o porúkọ Jésù ọwọ́ ẹwọ Ọlọ́run sọ̀kalẹ̀ wá ọwọ́ agbára àjíǹde Ọlọ́run dìde lónìí gbé ayé mi kúrò ní ibojì bring my life out of grave mú ayé mi kúrò ní ibojì bring my life out of grave ohun tó ti kú ló wà ní ibojì things that is dead that has no life anymore that lives in the grave that tó ń gbé ní ibojì ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ju ayé rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ọ́lì àkàfàlìà Jésù ó kúrò ní ibojì oníbàwò lẹ ṣe ń wá alààyè láàrin òkú ó ti kó ń bì ẹ pe orúkọ Jésù èmi náà fẹ́ kó òbí táyé jù mí sí i nínú bójì àṣetì nínú bójì àìrólóore àrálàánú àróore dìmú àróore gbámú
ó yá màmá lọ́wọ́ bíríà ṣáìdà ẹ mú ayé mi jáde ẹ mú ayé mi jáde nínú bòjì ó yá lórúkọ Jésù that the Lord should bring your life out of grave ẹ mú ayé ọmọ mi jáde kúrò nínú bòjì ó yá nínú bòjì gbàgbé kàbákù ṣáńdàyàbá ó yá jáde mbẹ ibi tí ayé pè ìpín rẹ mọ́ mọ̀kọ́bì kù ṣètìyà come out in Jesus name jáde kúrò nínú bòjì yẹn nínú bòjì àṣetì nínú bòjì àmúbọ̀ mo ní o jáde 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 jáde lórúkọ Jésù mo ní kó 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 jáde ní orúkọ Jésù nínú bòjì tó wà yẹn mà ilé káfà rúsàtè jáde kó ń bẹ nínú bòjì tá yẹ níwà mà úrà bàkàsàtà èyí tí ò fi tó ẹgbẹ́ èyí tí ò fi tó ohun tí ayé ń ṣe ní orúkọ Jésù nínú bòjì tó ò fi jẹ́ kó o ní ohun tí ayé ní mà úrà bàkàsàndàyà ó yá jáde ìpín rẹ jáde 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 ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè ó yá jáde ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè màkúrà kápárùsàtè ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè mòrí pàtẹ́tà lípẹrùsàtà ó ní orúkọ Jésù olùgbàlà màkàlì pòrísàtè ọmọ Ọlọ́run alààyè ní orúkọ Jésù ọmọ Ọlọ́run alààyè jáde jáde nínú bòjì yẹn jáde agbára tó gbé Jésù jáde makura baka baba sote yaba maluperu soto yaba mayekede bokoba kó gbé ọ jáde ó ní áńgẹ́lì Ọlọ́run sì sọ̀kalẹ̀ wá ó sì yí gbogbo òkúta yẹn kúrò áńgẹ́lì Ọlọ́run kó sọ̀kalẹ̀ wá o lórí ayé rẹ lónìí kí Jésù sọ̀kalẹ̀ wá kí Jésù sọ̀kalẹ̀ wá kó yí gbogbo tí ayé fi tì ọ́ mọ́lẹ̀ the Lord should put it away in Jesus' name we pray. I believe everyone that is here understand what I'm talking about. Gbogbo yẹn tó wà bí ogbo Yoruba, you understand Yoruba, and if you don't understand, please just let me know that you are here. Hallelujah. Say amen. And also one thing that you have to do, also share it. Praise the Lord. Make sure you share it. Hallelujah. Make sure you be a blessing to somebody. Make sure you be a blessing to somebody by sharing that prayer to them, you know. At least today is on the 30th. And remember, you are fasting today. Monty be coffee yan, monty mutini. Pastor, me ti mu already. Yan na ni. Ra mu keke. Awe ni yoku. It is so. Àárọ̀ ni mo máa like coffee mi. Kò má ní sugar díẹ̀, kó ra kó ṣàrí ó ti gbé ẹnu. Early morning. Lúkàlùkù pẹ̀lú àṣà tiẹ̀. Ẹ pe orúkọ Jésù. Olúwa mo dé. Olúwa mú mi jáde nínú bòjì. You are coming out today. Èní ló máa jáde. Ọ̀run yóò gbé ọ jáde nínú bòjì táyé ju ayé ẹni sí. Èèyàn wà pé ó wà bí aláìsí. Ó wà bí aláìsí. Ó wà bẹ́ẹ̀ pé ó kò sí. Ó ń gbé ayé ṣùgbọ́n kò rohun táyé ń ṣiṣẹ́. Yọmí lóko ìyá o bàbá yọmí lóko ìyá. Yọmí lóko ìyá o bàbá yọmí lóko ìyá. Kíyè ń wọṣọ bí aláìní, kíyè jẹun bí aláìní. Kóyè ṣe mí tàbí ṣùgbọ́n o bàbá yọmí lóko ìyá. Óyá yọmí lóko ìyá o bàbá yọmí. Àmúbọ̀ ó yá jáde o. Mo tọ̀ ọ́ wá lórúkọ Jésù, mo gbé fún ẹ wólẹ̀. Yọmí lóko ìyá o bàbá yọmí lóko ìyá. Kì í yé wọṣọ bí aláìní, kì í yé jẹun bí aláìní. Bóyá jèmi tàbí ṣùgbọ́n o bàbá yọmí lóko ìyá. Oko ìyá táyé ju ayé rẹ̀ sí o. Oko ìyá rẹ̀. Ìyá níṣẹ́ àláṣeyọrí gan. Ó yá jáde lórúkọ Jésù, tọmọtọmọ ní Ilíà. Ó yá jáde lórúkọ Jésù, tíṣẹ́.
sẹ́ni lórúkọ Jésù ní gbogbo ọ̀nà oore kó dé bá yín. Yọ mí lóko ìyà bàbá, yọ mí lóko ìyà, yọ mí lóko ìyà, lóko ẹkún, lóko òṣè, óyá óyá yọ mí lóko ìyà bàbá, yọ mí ìrì àbàbàbà sọ̀tà, yọ mí lóko ìyà bàbá, yọ mí lóko ìyà. Wọ́n tó ti ọ̀fẹ́ ni like o. Ọ̀fẹ́ ni like, ọ̀fẹ́ ni share, ẹ má gbàgbé láti ṣe, it's free. Ọ̀pọ̀lọpọ̀ máa ń bẹ̀rù láti tẹ like yẹn. Ọ̀fẹ́ ni ọ̀fẹ́ lọ ṣe. Fọwọ́ tẹ pápápá àtẹ pípínpín. Hallelujah. Ọ̀fẹ́ ni like, tẹ like it. Hallelujah. Ṣé ọ̀fẹ́ ni kò sẹ́rù ń bẹ̀? It's free. Ó cost owó, kò cost anything. Ọ̀fẹ́ ni ẹ̀tẹ̀ pápápá. Whether on Facebook, YouTube, Showers of Blessing. The only thing I don't know the radio line, that's why. But I know that Showers of Blessing you can like too. But it's only the radio line. I don't know whether you can like. Hallelujah. Ẹ porúkọ Jésù sẹ́, Olúwa jẹ́ kí n kó ní oko ìyà yìí o. Ọ̀pọ̀lọpọ̀ mo ló ti mọ ohun tó ń ṣe ọ́. Kò nídìí wòlíì bẹ́ẹ̀ tó bá mi wò ó. Ẹ bá mi wo ohun tó ń ṣe mí. O ti mọ̀ jáde kó ń bẹ̀ ni. Kò sí ìgbé Olúwa mú mi já, mo ti mọ̀ pé mi ò tí ì lọ́kọ Olódùmarè. Mo mọ̀ pé mi ò tí ì rọ́mọ bí àìníwèé ìgbélú mi ni. Mo ti wá títí tí wọ́n ń jàn mi. Application rẹ̀ tí wọ́n bá gbé fáìlì ẹ jáde ń bẹ̀ gàgàgàngá ni. Ọlọ́run kò yọ ọlọ́kọ oko ìyà tí ń dáwó dànù. Mánà máa kúṣà. You have paid the lawyer. Lórúkọ Jésù, you have paid a lot of money for the lawyer. Still náà nǹkan kan yẹn ò tí ì jáde. Oko ìyà bọ́ ṣe ń là ọ́ ń gbò lọ́ ń là ọ́ mú. Mikali Paul Stider. Ó yá jáde lọ́kọ oko ìyà. Gbogbo tó ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ o kì í lo oṣù mẹ́fà báyìí. Nǹkan mi àti wọlé ni. Máa ń lé bakúṣadé Rabatunde Ibukutaya. Ó yá ẹ yọ mí lóko ìyà yìí ní orúkọ Jésù. Ẹ yọ mí lóko ìgbàgbé yò. Ẹ mú ayé mi kó nu bojì. Ó yẹ mú mi rìn láàrin àwọn alààyè. Ẹnìkan gbàdúrà. Ẹ mú ayé mi kó nu bojì. Ẹ mú mi gbé àárín àwọn alààyè yàn ní orúkọ Jésù. Ó yẹ mú mi kó nu bojì. Ẹ mú mi gbé àwọn àárín àwọn alààyè yàn. Ìka pàpà sẹtẹ. Kémi náà máa ṣe ohun tí àwọn èèyàn ń ṣe. Kí ọwọ́ mi tókè. Màkọ́ bèrú sátà. Kí ẹnu mi gbọ́rọ̀. Ó yá lanu kó gbàdúrà. Ẹ mú mi jáde. Ẹ mú mi já gbangba, ẹ mú mi jáde, ẹ mú mi já gbangba, ẹ mú mi jáde, ẹ mú mi já gbangba. Ó yá ń bolo wa, kàlíbà kú ṣàtẹ, la prendo to pẹrù sàtà. Ó dá lórúkọ Jésù kí gbogbo ẹrù wọ ní bẹ̀rù sẹtẹ. Ìjà ẹgbẹ̀rù ayé mi, gbogbo ẹrù wọ. Every load that Lord Jehovah God should take it away. Load of disappointment, load of lack, load of shame. Olúwa mú kó gbọ́ àdúrà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìjà ń gbàdúrà. Are you praying? Ẹ mọ́ sùn. Ẹ pé orúkọ Jésù sẹ́. Olúwa fi òpin sí ogun tí ń jà mí. Nínú ayé ènìyàn ti máa ń rí. Èèyàn á sọ pé I've learned that life is not just like that. Mo ti rí pé ayé ò rí bá bí èèyàn ṣe ń rò. Mọ̀yìnmọ̀yìn kọ́. Olúwa fi òpin sí ìdààmú mi lónìí. Ẹ jẹ́ kí ìdààmú ayé mi kó dópin o. Ẹ jẹ́ kí ìdààmú ayé mi kó dópin. Ẹ jẹ́ kí ogun mi ṣẹ́ láàárọ̀ yìí. Ó tó gẹ́ Olódùmarè. Ìwọ ogun ayé mi pẹ̀yìn dà. Malikari Paul Stider. Ó tó gẹ́ lónìí. Ìwọ ìdààmú yìí dópin lórí ayé mi. Ohun tó fà títọ́wọ́ rẹ̀ ò tó. Ohun tó wá tí tó tí rí, ohun tó sáré délé ká tó tí bá. Olúwa fi òpin sí ìdààmú mi lónìí. Ogun ayé mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó yá wọ lẹ́sẹ̀. Ìwọ ogun ìdààmú yìí, ìwọ ogun àìsàn yìí, ìwọ ogun àìráláàánú, àìrólùrànlọ́wọ́, òrẹ́ tó ràn ọ́ lọ́wọ́. Lọ́dọ̀ tí wọ́n sì ń bèèrè lọ́tùn. Ṣùgbọ́n láti wá kẹ́nìkan wá ràn ìwọ lọ́wọ́, ó rí. Ṣùgbọ́n ọwọ́ lọ́wọ́ ń bá eléwà wà ràn wọ́n lọ́wọ́, eléwà wà ràn wọ́n lọ́wọ́.
ìrìà màkàgbà wíṣàtà ṣùgbọ́n kí wọ́n wá rí ẹni tó ràn ọ́ lọ́wọ́ ó wá jìnnà ó yá àìráláàánú àìrólóore mòólì káàrí power of Italia ó yá olúwa dìde fi òpin sí ogun yìí ẹ gbé ayé mi dìde ẹ mú mi jẹ́ èèyàn ẹ mú mi rìn láàrin àwọn ènìyàn ní orúkọ Jésù ẹ mú mi jẹ́ èèyàn ẹ mú mi rìn láàrin àwọn ènìyàn ní àwọn ènìyàn mi tòtò tó ti ṣe lógo màkó tòtò ta mú mi jókòó pẹ̀lú àwọn ọmọ aládé màkó bẹ̀rù sàtẹ̀ ó yá mú ìgbèkùn kúrò ní ayé mi ẹ mú ìdíwọ́ kúrò lọ́nà mi alipawu sàtẹ̀ níbo ló wà màmá kùdákìtẹ́rì àdó ṣàtìlìà rọ̀bẹ̀kúntẹ̀ fúrẹ́kẹ̀tẹ̀ kẹbìlì zidade bradete ó yá níbo ló wà ó yá pé orúkọ Jésù ogun ayé mi wọlẹ̀ ogun ayé mi wọlẹ̀ let the battle come to an end ogun má ṣe rere wọlẹ̀ o ogun má rà láàánú wọlẹ̀ ogun má rà ohun gbogbo rere kójọ wọlẹ̀ ní orúkọ Jésù ogun tí gba ohun rere sọnù lọ́wọ́ mi wọlẹ̀ pé orúkọ Jésù ogun tí yí ohun rere dànù lípẹ̀rù ṣètè lónìí màkà orúkọ ogun yìí wọlẹ̀ nínú ayé mi wọlẹ̀ 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 pé orúkọ Jésù ogun má dìde ní orúkọ Jésù ogun má ṣe rere. Ask the Lord to bring an end to that battle in your life. Ẹ jẹ́ kí ogun ayé mi wọlẹ̀ ẹ jẹ́ kí ogun ayé mi wọlẹ̀ ó tó gẹ́ láàárọ̀ yìí ó tó gẹ́ láàárọ̀ yìí ẹ bá oṣù yìí lọ o ìwàmú ìbá oṣù yìí lọ ní orúkọ andalabakusete let your battle come to an end in the month of October. Ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa bá oṣù yìí wọlẹ̀ ní orúkọ Jésù ìwọ ogun àrọ́mọbí àìrọ́kọ bá oṣù yìí wọlẹ̀ ní orúkọ Jésù bá oṣù yìí lọ mèlíbèrosàtè ogun àlákàlà yẹn ní orúkọ Jésù kó bá oṣù yìí wọlẹ̀ bá oṣù yìí wọlẹ̀ ní orúkọ Jésù ìwọ ogun gbèsè gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pé orúkọ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ nígbà abẹ́ Ọlọ́run ló fi kíní ìsinmi lára Ọlọ́run kò fi kankan sí ọ lára ẹgbẹ́ abẹ́ Ọlọ́run ń ṣe ló ń jẹ́ yà Ọlọ́run ò jẹun yà Sátánì ní nà ọ́ kọ́ ló ń gbẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ ni hallelujah Ọlọ́run ní dààmú Ọlọ́run kan ní dààmú rẹ̀ Ọlọ́run ò kì í dààmú èèyàn ìwọ ní tọ́lọ́run tó fẹ́ dààmú èèyàn fún Sátánì ní jẹ́ yẹn yà ẹ pé orúkọ Jésù jẹ́ kí ìdààmú mi kó dópin gbà mí lọ́wọ́ alágbára tí ń fi àjáyé mi alágbára tó ní pé òun ní rọ́mọ bí láyé kó gbàgbé ẹ̀ pé kò ń ṣojú òun Olúwa ránṣẹ́ alágbára tó ní pé kò ní bí máa ń ṣe òun ẹ̀mí má bá mi tì lánàá torí kò fi ti Ọlọ́run ṣe kò fi ti Ọlọ́run ṣe ẹni ò fi ti Ọlọ́run ṣe Olódùmarè ránṣẹ́ alágbára tí ò fi tiẹ̀ ṣe lórí ayé mi ẹ o alágbára tí ò fi ti Ọlọ́run ṣe lórí ayé ẹ pé màá jẹ ìyà kò wá fi ti Ọlọ́run ṣe Olúwa má wòran mọ́ Olúwa dá lẹ́jọ́ ọwọ́ àánú kó kúrò má ro ẹnikẹ́ni don't think about nobody now when you are praying this kind of prayer má ro wọn bá ti sọ fún ọ pé màmá rẹ ni ẹ̀gbọ́n rẹ ni àǹtí rẹ ni ọ̀rẹ́ rẹ ni má ro gbígbé pé tó bá kò ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣe ń gbàdúrà ṣẹ́gun lórí yẹn wọ́n ṣáà gbá tiẹ̀ don't think of anyone in your heart when you pray such a prayer Olúwa bá mi pa wọ́n dànù ó yẹ gbogbo wọn ya wèrè ní ẹ̀mí àdé máa dárúkọ ìyá kínní ẹjẹ́ ó ya wèrè ìyá kínní gbogbo àwọn ọmọ ẹ̀ èpè ló ń ṣẹ́ kò ń ṣàdúrà èpè nu bẹ́ẹ̀ ni mo wí fún ọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà mi èpè ní aláàkọ́ kí ló ń sọ yìí náà èpè nú àdúrà jọ ìyá kínní kó yá wèrè àtàwọn ọmọ ẹ̀ kó gbogbo wọn kọ́ńkọ́ńkọ́ń forí ṣọ́pọ́n gbogbo ìwọ náà ti kò títí délẹ̀ kó gbọ́ nǹkan tó ń sọ gbọ́ ìwọ náà ti gbọ́ ọ inú á sì dùn gbogbo wọ́n ní wọ́n ló wà ń dọ̀rọ̀ mi o wọ́n ní wọ́n ló wà ń dọ̀rọ̀ mi wọ́wọ́ tọmọtọmọ tọmọ bẹ́ẹ̀ ni náà lọ́n fi ń dún jẹ́ kí ní sùúrù má jẹ́ ojú tí ìyàwó rẹ̀ ní ìsìn ó sì ń fi àjẹ́ ọ lọ ọdún kìíní Olúwa jẹ́ ó yà wèrè dànù yóò kú dànù ìyá kí ní lọ́nà o Olúwa má jẹ́ kó tí ìyàwó rẹ̀ ní ìsìn jẹ́ kí ní sùúrù jẹ́ kí wọ́n yóò máa ronú pọ̀ wàdà lọ́dún yìí
ó sì ń finá kókò mọ́ ọ̀wọ́ ń dẹ́gbà bọ̀ ọ́ agbára tó dún next year olúwa tó ní sùúrù mọ́mí tí ìfẹ́ kó ya wèrè báyìí olúwa tó ya wèrè jẹ́ kí gbogbo àwọn ilé rẹ̀ dàrú àní filẹ̀ mo sì fẹ́ wò ó díẹ̀ sí yé ká ṣèbí wọn náà nú ẹ̀ṣẹ̀ rẹ náà tí ò ń ṣe mo ṣàánú fún wọn náà àbí bẹ́ẹ̀ kọ́ àbí tí n bá jẹ́ kí n tún fún jẹ́ kí n tún ó sì mú ogun yẹn lé o ṣùgbọ́n ọlọ́run sọ nípa ìyàká ènìyàn pé ìka ènìyàn yóò ṣègbé pé ìka ènìyàn yóò ṣègbé it's just a matter of a time that ìka ènìyàn ṣùgbọ́n ìka ènìyàn gbà míì á ti ba nǹkan jẹ́ tó o bá múra o á ti wó nǹkan dànù ìyẹn ni pé kí ìwọ gbúdọ̀ jókòó o gbúdọ̀ wo tẹ́tẹ́rẹ́ ìka ènìyàn ń wá ayé èèyàn kó bàjẹ́ kó tó pé ajẹ́ mo ti bàjẹ́ tó ẹjẹ́ ń filẹ̀ àgbàtẹ́mi bá bọ́ o ìka ènìyàn kì í wo èèyàn kó fìyàn lẹ̀ níbo ló ti fẹ́ fi ọ́ lẹ̀ àfi tí ẹ̀mí bá bọ́ kò tó mọ̀ pé tí ẹ̀mí bá wà nú ẹ that you have life ìrètí ń bẹ fún ẹ Sátánì mọ̀ yẹn dáadáa pé tí if you can have life tó bá sì mí tó sì mí tó bá jẹ́ tíntìní ni tó tí kìíní ń lọ òkè tí ń gbé tó ń lọ òkè tí ń lọ ilẹ̀ àgbà ẹni ògo sì ń bẹnu ayé ẹ̀ tí ọwọ́ Ọlọ́run bá kan kìíní yìí ọlá jáde ń bẹ̀ Lásárù ìrètí tí ẹ pin ó ti ẹ̀ kú yányán ṣùgbọ́n Jésù dá sí ìwọ náà pé Jésù lọ́wọ́lọ́wọ́ ó yá mú ọwọ́ ìka ènìyàn kúrò nú ayé mi gbogbo ìka ènìyàn tí ò fi ti wọ́ ṣe lórí mi lónìí ẹni tó wọ̀ tí ń jẹ ẹ tó ń ṣe bí ọba lórí ayé ẹ ìka ènìyàn tí ò fi ti ìwọ Ọlọ́run ṣe lórí mi ìka ènìyàn tí ò fi ti Ọlọ́run ṣe lórí ọmọ mi ìtò ń dọ́mọ mi lẹ́jọ́ ìka ènìyàn tí ò fi ti ìwọ Ọlọ́run ṣe má sọ pé tiẹ̀ kò fi ti Ọlọ́run ṣe tó bá fi ti Ọlọ́run ṣe kò ní ṣe nǹkan fún ẹ tó bá fi ti Ọlọ́run ṣe kò ní gbógun tì ọ́ tó bá fi ti Ọlọ́run ṣe kò ní bá ọjà ṣùgbọ́n kò fi ti Ọlọ́run ṣe nítorí ayé rẹ Olúwa dìde nínú agbára rẹ màílíà màsáìdà Olúwa dìde nínú ògo rẹ ní orúkọ Jésù bá ń dá lẹ́jọ́ lónìí ó yá já ayé mi gbà lọ́wọ́ ẹ̀ màkálí bakú sàté já ayé ọmọ mi gbà lọ́wọ́ ẹ̀ ọmọ lọ́nlanu kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ìka ènìyàn tí ò fi ta ayé mi ṣe tí ò fi ti ìwọ Ọlọ́run ṣe lórí mi mà ilé kápẹ̀rú sẹ̀tẹ̀ ìka ènìyàn tí ò fi ti Ọlọ́run ṣe lórí ayé ọmọ rẹ mà kó bakú sàtà èyí tó fẹ́ dojú rẹ̀ délẹ̀ pàpàtà ìka ènìyàn tí ò fi ti Ọlọ́run ṣe ó ní àkúsàtẹ̀ màkúlà bakú sẹ̀tẹ̀ ní bakútẹ̀ yàrá ó yá gbàdúrà ó yá Olúwa bọ̀ wí o 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 lórí ayé mi Olúwa bọ̀ wí o lórí ayé ọmọ mi Olúwa bọ̀ wí o lórí iṣẹ́ mi Olúwa bọ̀ wí o ètò òfin ti Ọlọ́run ṣe ẹni tí òòrò ti Ọlọ́run nítorí tiẹ̀ màkúbakú sàtà gbogbo agbá tó fi ìdájọ́ sọ́wọ́ ara rẹ̀ ètí ń dá ayé rẹ lẹ́kùn ètí ń dá ayé ọmọ rẹ lẹ́kùn ètí ń gbógun tì ọ́ ní orúkọ Jésù Olúwa bàjà lónìí nínú ìbínú rẹ makali paul saira gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wá wọn ní kò sí kí mi gbà pé ọ̀tá ò ní kú o èmi kò kí mi gbà ẹ máa mi skóòt mi pé bóyá mi ìbílí pé ọ̀tá ò ní kú ọ̀tá máa kú ṣùgbọ́n ò ní èèyàn kì í béèrè fún ni yes ẹ bá tètè fẹ́ ṣẹ́gun bá sọ pé ọ̀tá rẹ kú Olúwa pẹ́ díẹ̀ nú ìyà díẹ̀ o torí pé Ọlọ́run yìí kò dídé pa ọ̀tá ẹni pé ọ̀tá àwọn ọ̀tá yẹn ga yẹn kàyẹn náà ló máa ń dàgbà jù ló máa ń ṣe nǹkan jù because àánú Ọlọ́run ni orí ọ̀fẹ́ ni when sins abound grace abounds more níbi tí ẹ̀ṣẹ̀ pinlẹ̀ orí ọ̀fẹ́ dájú orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ní kó máa sọ kọ́lọ́run gbà ẹ́ Olúwa gbà mí olówó bó ṣe máa gbà yàn tó bá òpè àkóyẹ kí n sì ti mú ẹni kúrò lẹ̀ ẹni yóò lè ronú pọ̀ ọ̀dà for many times I have given him chance to repent but refuse yẹ ń wọ́ nǹkan kó tó ba nǹkan jẹ́ tán bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ Sátánì àti dojú ẹ̀ dé ayé ojú yẹn dànù yányányá pápátá èèyàn ká burú kò rárá àánú ẹlòmíràn ká máa bẹ rẹ́rìn báyà máa bẹ bóyín ó sì ń kóná mọ́ ọ pé ìwọ̀kẹ̀ ó ní lọ́bì kankan ẹ pé orúkọ Jésù ẹni tí ò fi ti Ọlọ́run ṣe lórí ọmọ mi
ẹni tí ò fi ti Ọlọ́run ṣe lórí ìrìn àjò mi, alágbára tí ń lo agbára ẹ̀ lórí mi, ètò ń wọ̀ títí pé àníṣe bó ṣe lọ ẹ wà bọ̀ mà ilé kápá rosata, alágbára tí ò fẹ́ kí orin dọ́wọ́ rẹ̀, alágbára tó ní kó o ṣáà máa wá kiri ni gbàkan sí kan ní jẹ́ bẹ́ẹ̀, ní orúkọ Jésù Olúwa dáwọ́ alágbára náà dúró, ní orúkọ Jésù alágbára tí ò fi ti ìwọ Ọlọ́run ṣe, Fáráò kò fi ti Ọlọ́run ṣe, nígbà tí Ọlọ́run sọ pé jẹ́ kí àwọn èèyàn yìí kó máa lọ, ó ń ta lọ Ọlọ́run náà tó máa ní ká lọ, ṣùgbọ́n ojú rẹ̀ náà rí Ọlọ́run pé má wọrí, ó mọ̀ mí ni màá fi ara mi hàn ọ́, ó sì fi ara rẹ̀ hàn ọ́, máa lè pa òrìṣà, ó ní ẹ̀yin ọmọ Ísírẹ́lì, ó ní ẹwọ ẹ̀yìn dáadáa, ó ní Fáráò ló ń bọ̀ yẹn àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n kógun bọ̀, ṣùgbọ́n ẹni tẹ́rí tó ń bọ̀ yìí pẹ̀lú àdá àti ọ̀kọ̀ yìí ẹ̀ ní rí mọ́ láéláé o, ẹ pọ orúkọ Jésù, ẹni tí ò fi tiẹ̀ ṣe lórí ọ̀rọ̀ mi, ẹni tí ò tẹríba fún ọ̀rọ̀ rẹ lórí ayé mi, lípa rosata láti wo ayé mi pẹ̀lú àánú, nèlébè rosata èyí tí gbógun tì mí, èyí tí ò fẹ́ kí ìrìn àjò mi kó múre jáde fún mi, ní orúkọ Jésù alágbára tó ní kí n kú sóko ìyà yìí o, alágbára tó ní kí n kú sóko ìgbàgbé, ní orúkọ Jésù alágbára tó fẹ́ kó múre jáde fún mi, ẹ gbàdúrà pé orúkọ Jésù Olúwa dáwọ́ iṣẹ́ rẹ̀ dúró lórí ayé mi lónìí, makali pauli saira, Olúwa dáwọ́ iṣẹ́ rẹ̀ dúró lórí ayé àwọn ọmọ mi gbogbo, ní orúkọ Jésù put an end to their evil works, put their end, ní orúkọ Jésù sí ọwọ́ ogun wa, ní orúkọ Jésù put an end, gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n pàjẹ́, ẹ jẹ́ kí n kọ̀tá mi kó tó pa ọ́, kó lè pa ọ́ tọ́lọ́ ò bá fi ọ lé ọ lọ́wọ́, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè pààyàn tàbí tọ́lọ́ bá fi hàn lé ọ lọ́wọ́, Ọlọ́run gbòdè fi ọ lé sí ọwọ́ ọ̀tá rẹ̀, bẹ́ẹ̀ ni there is true things that you pray, o méjì ni, there is spiritual warfare prayer and there is a prayer that you don't pray against your enemy, like ẹni tó bá ti mọ̀ lẹ́nu iṣẹ́ pé ọ̀gá ẹ̀ ni kò fẹ́ kó o ní promotion, o gbọ́dọ̀ sọ pé kó kú o, tó bá ti mọ̀ pé wọ́n ní àǹtí rẹ ló wà ń bẹ̀, ta ló sọ pé wà nídìí ọ̀rọ̀ mi, àǹtí mi ni tàbí mọ̀mọ́ tàbí dádì, èèyàn ń gbèrè kó sọ pé ìdí tọ́lọ́run kì í fi sọ àṣírí ogun fún ọ̀pọ̀lọpọ̀ wa nìyẹn, that's why, because ó mọ̀ pé a máa ní animosity, a máa bẹ̀ sí ní òòlù rẹ̀ tó pọ́n ń ṣe ọ́ tí ní ẹ dùn sí láéláé, kò lè di ọ̀rẹ́ rẹ mọ́ láéláé, but Ọlọ́run dẹ̀ fẹ́ kò dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀, kí n fún lówó oúnjẹ kó máa fowó mi ṣògùn sí mi, ó lè jẹ mọ́ mi ni tàbí dádì, pé wọ́n ní màmá mi ní mi ní fún lówó mọ́, màá fi ìyà jẹ màmá, it's a two different things, so hallelujah. So that's why Ọlọ́run máa ń prevent wa out of, for us not to fall into sin, mi fẹ́ kó dẹ́ṣẹ̀ o, so I will not reveal that thing to you. So àfẹ́tẹ́ pé èèyàn bá ti bá Ọlọ́run débi kan, jẹ́ kí n fàṣírí hàn ọ́, jẹ́ n fàṣírí hàn, and you can be able to handle it maturely, like David. You know, when God says that David is a man of my own heart, he's not just saying it just like saying it sake. Look at what David, the act of him, the ways of him, the way that he lives. See the way that he worship the Lord, naked himself, tó sọ̀rọ̀ ẹ̀ di nǹkan mi láàrin àwọn èèyàn, odidi ọba, ọ̀pọ̀lọpọ̀ agbẹ́dá kan 1,500, ọ̀pọ̀lọpọ̀ adé church, adébẹ̀ for the first time, even for the first time, àwọn àwọ̀ àwọn èèyàn máa wọ̀ kí ló ń ṣe àjókòó, àwọn ọ̀gá nù wọn, àwọn ọ̀gá àjókòó àwọn àwọ̀ bẹ́ẹ̀ bí wọ́n worship Ọlọ́run kò tẹ̀lé yẹn náà, àwọ̀ àwọn amáṣẹ́lẹ̀ nípa àlejò ṣọ́ọ̀ṣì, irú àwọn mẹ́ẹ̀ máa ní kò ń bí máa jẹ́jọ́ kan sẹ́yìn mẹ́ẹ̀. You come to a place of worship, you worship him. Hallelujah. So David, a man of God's heart, kò ń ṣe ìdí Ọlọ́run sọ fún un pé ó kọ̀ dédé rí, but his ways, orí Saul, a chance for him, someone told him, this is your last moment. Ọlọ́run ti fi ọ̀tá ẹ lé lọ́wọ́, olóṣùn yìí fọ́ ní àdá lórí kó kú. Mo jẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ mẹ́wàá yóò ti máa ró kẹ́kẹ́ lórí rẹ̀ ní Olúwa fún mi ní ìṣẹ́gun, ìwọ ẹgbà yàyà ní ó gbèlú, ó ní ó ti o kí ló dé kí ló tì, why fọládà yìí lórí ó ti o
ẹni àmì òróró Ọlọ́run ni. Ọlọ́run ti yàn án, wọn ò gbúdọ̀ dán wò. Ọ̀tá ẹ̀ ni ó fẹ́ pa, ọ̀tá rẹ̀ ni. Not ọ̀tá ojú àlá ló pé ó ń mú gàrí ó mẹ́pà wá kọ́ o. Ọ̀tá gidi kan tó ń fi àdá lé kiri pé ẹ bá mú ọmọ Jésè yẹn, wọn á fẹ́ yányányán ni. Ibi tó dọ̀tá ó tún pe ọ̀rẹ́ ẹ̀ pé Jonathan pé orí ẹ̀ ó mọ̀ pé Dáfídì yìí as long tí báyẹ̀ bá wà orí oyè rẹ̀ difficult o. O lè débẹ̀. Ìwọ bọ́ ó tètè abúkọ́ mú. Thank God for a good heart of Jonathan, a friend. Ọlọ́run á yà àwọn èèyàn rere tì ọ́ ṣàmì dáadáa àmín. Àwọn èèyàn rere èyí tí ó ràn ẹ́ pé kó bá ṣe bá lọ́ba fílẹ̀ oníyẹ̀yẹ̀ àǹtí kìíní wá dà ti rí how are you as everything oh God oh my sister òróró rẹ kò ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ ní Jonathan àti Dáfídì. They loved each other with all their heart. Jonathan kankan sọ pé Ọlọ́run ti gbé ìjọba fún ọ. Ọ̀rẹ́ tó jẹ́ bàbá tó jẹ́ kó rò ó ló jẹ́ kó jẹ́ Ọlọ́run ti gbé fún ẹ ṣùgbọ́n má gbàgbé o pé tọ́lọ́run bá gbé díbẹ̀ o olófin rántí ọmọ ẹ̀ pé ọmọ yẹn Mòṣífẹ́tì kò gbúdọ̀ jí àgbé. Ó ní ta ló kù nínú ilé Sọ́ọ̀lù ẹ̀pẹ́ ẹni tí òun gbàgbé nǹkan ní Dáfídì. He is a man of God's own heart. He walks in the ways of God. Truly he has his own fault. Ó pààyàn ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n the heart for God is there. Wọ́n sọ pé Ọlọ́run kò lọ worship. Ó ní I cannot give God anything that will not cost me. Mi lè rúbọ sọ́lọ́run láìpẹ́ náà mi kàn ẹ ṣe sà ọ̀fẹ́ ni ẹni kí n máa mú lọ Olúwa no ẹ jẹ́ kí n dúpẹ́ mo kàn ní kí n hallelujah mẹ́ta hallelujah 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 tani kò lè hallelujah mo dúpẹ́ lọ́wọ́ Jésù ni mo kàn ní kí n hallelujah mẹ́ta hallelujah 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 ọmọ ekele gangan pé yóò hallelujah mẹ́ta ó ló ti o ó ní kò ṣe tóun á fọ́ Ọlọ́run kan nù ó ní I will not give offer to God what will not cost me. Kí ló ná ìwọ? And he said a man of God's heart ẹni bí ọkàn mi. He has a moment to kill him. Kókó fọ́ aládàá lórí ló ti o ó lóun ò gbúdọ̀ pa á. Kí ló wá gbẹ̀yìn Sọ́ọ̀lù gangan fún ara rẹ̀? Ọlọ́run gbè níjà. Bàbá tó sọ fún pé Sọ́ọ̀lù ti kú alákòóbá olóròfó tó ti ní pé òun ti fẹ́ gbògo ó ní ìwọ ẹnu ara ẹ ló pa ẹ́ o ó ní ẹrù tí ẹ bá ìwọ ẹni tó sọ pé Sọ́ọ̀lù òun fọ́gi mọ́ orí rẹ̀ ní ó ní òṣèké ni òun fọ́gi mo ti bẹ́ẹ̀ pẹ̀tẹ́ sọ ó ní ẹrù bẹ́ẹ̀ ẹni àmì òróró Ọlọ́run tọ́lọ́run ti yàn ó ti ẹ̀ bẹ̀rù láti pa ó ní òun mọ̀ pé ṣùgbọ́n ẹ̀yin boys ẹ bá ń fọ́ ní àdá ṣùgbọ́n kò mọ̀ pé ẹnu rẹ ló pa ẹ́ o hallelujah ẹ pọ orúkọ Jésù. Olúwa gbà mí lọ́wọ́ ẹni tí ń lé mi ká. Olúwa gbà mí lọ́wọ́ ẹni tí ò fi tiẹ̀ ṣe tí ń dààmú mi. Those that have assigned for my life. Ẹni tó wà láti bì ọ́ ṣubú. Ẹni tó wà tó nípò ò ní rí kíní yẹn ṣe. Ẹni tó wà tó nípò ò ní lọ́kọ láyé. Gbàgbé ẹ̀ pé pọ́npin kò lè kàn ẹ́. Ẹni tó wà tó ní màá ń sàtálì àbá pé kò sẹ́ni tí ó dìde nù ràn rẹ̀. Ó yá torí bí kò fi ti ìwọ ṣe. Torí bí kò fi ti ìwọ Ọlọ́run ṣe. Olúwa gbà mí lọ́wọ́ ogun yìí. Ogun ìkódógún ìgbàgbé ọmọlọ́run lanu kò gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù Olúwa gbà mí. Father deliver me o God makape rosa tekele orúkọ Jésù sẹ́ ogun tó dààmú rẹ̀ màtóbe rosa te ogun tí ò fẹ́ kó dìde ohun tó létí tí ọ̀tá ò fẹ́ kó rí Olúwa gbà mí lọ́wọ́ lágbà yẹn gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa ó ti tó gẹ́ o Jésù ó ti tó gẹ́ o Jésù jẹ́ kí ogun èṣù ayé mi kó parẹ́ ó ti tó gẹ́ o Jésù óyá ó ti tó gẹ́ o Jésù ó ti tó gẹ́ o. Jẹ́ kí ogun èṣù ayé mi kó
kó parẹ́. Ó ti tó gẹ́ o Jésù. Oṣù fẹ́ parí, Ọlọ́run ìyanu. Gbogbo ogun tó lé àwọn èèyàn yìí ká kó padà. Ilé àṣàyà ogun àríṣẹ́ṣe kó padà láyé. Ilé ẹ̀mákàfà ogun ìdààmú kó wọlé sẹ́. Ogun àríṣẹ́ṣe kó wọlé bàbá. Jésù. Ó ti tó gẹ́ o Jésù. Ó ti tó gẹ́ o Jésù. Jẹ́ kí ogun èṣù ayé mi kó parẹ́. Ó ti tó gẹ́ o Jésù. Óyá óyá óyá. Ó ti tó gẹ́ o Jésù. Jésù. Ó ti tó gẹ́ o Jésù. Jẹ́ kí ogun èṣù ayé mi kó parẹ́. Ó ti tó gẹ́ o Jésù. Óyá 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 o bàbá. Ó ti tó gẹ́ nínú ilé mi o. Àṣẹ tí óyá óyá o ti tó gẹ́. Bàbá ilé àmàkọ́sàtẹ̀. Ó ti tó gẹ́ lórí iṣẹ́ mi o. Bàbá mímọ́. Ó ti tó gẹ́ lórí ilé mi o. Bàbá ó ti tó gẹ́ ní gbogbo ọ̀nà. Ó ti tó gẹ́. Ẹ pe orúkọ Jésù. Ọlọ́run a sọ pé oṣù yìí, this month is the month of testimony, where you're going to give testimony to God. Pé o máa lẹ́rìí. Mo ní pé Olúwa sọ pé gbogbo àwọn tó ń wá sínú àdúrà yìí, ó dùn kí wọ́n ní ẹ̀rí. That's why I say the line is open for anyone that want to give your testimony. I say you can call at any time. You don't have to ask me. You can text. Just call. If I see it, I'll pick it up. Ẹ pe orúkọ Jésù. Olúwa dá mi lóhùn. Jẹ́ kí ọwọ́ ẹ̀rí kó kan ayé mi. I want to have my testimony. Ohun tí ayé gbé pamọ́ fún ayé mi tí ò tẹ̀ mí lọ́wọ́ títí. Èyí tí mo wá títí tí ayé mi ò tí ì rí. Oṣù yìí tún fẹ́ lọ bàbá, ẹ má jò ó lọ mọ́ mi lọ́wọ́. Ẹ fún èmi náà ní ẹ̀rí tèmi, màá ṣorí ọ̀fẹ́ nísìnyí. Ẹ dá ayé mi lóhùn níbi àyè ńlá. Oore padà sínú ayé mi, kò lákàpẹ́rù sátàyà. Ẹ sọ fún Jésù. He said, why are they singing? Because the Lord has done great things for them. Torí pé Olúwa ti ṣe ńlá fún wọn. Ẹ pe orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run o, ẹ ṣe ńlá fún ayé mi ní oṣù yìí. Ẹ ṣe ńlá fún ayé mi ní oṣù yìí. Ẹ̀yin ogun ọ̀run, ẹ ṣe ńlá fún ayé mi ní oṣù yìí. Pe orúkọ Jésù dáadáa. Ẹ ṣe ńlá fún ayé mi ní oṣù yìí. Ẹ fún mi ní ẹ̀rí tèmi náà. Mo kó bẹ̀kú tàtẹ́. Ẹ fún mi ní ẹ̀rí tèmi náà. Ẹ pe orúkọ Jésù. Mo kanda labakuste telebo. Pe orúkọ Jésù dáadáa. Ẹ fún mi ní ẹ̀rí tèmi náà. Ẹ gbé ìyanu mi lé mi lọ́wọ́. Ẹ gbé ìyanu lé mi lọ́wọ́. Ẹ jẹ́ kí n rí ìyanu tèmi náà. Ẹ jẹ́ kí ọwọ́ mi kó tẹ wẹrẹ. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa máa ṣorí ọ̀fẹ́ nìsín, máa sì gbàdúrà fún wa. He says, I will just read the test. If you have any testimony, I say you can send it. There's a testimony. I saw this in the morning, so let me just read it out. I thank God after 9 years of waiting and trusting God. God blessed my sister with a set of twins. He said, after 9 years of waiting, the Lord blessed our sister with a set of twins, a boy and a girl. Also, my brother had a baby. You see, God blessed my family with 3 babies in less than a week after many years of delay. You see, my family thank God. Also, I tap. You see, she tapped into this testimony for my life. Any so after ọdún mẹ́sàn-án tí àǹtí sister tó ń wá ọmọ, Ọlọ́run fún ní twins àti brother wọn pé Ọlọ́run fún àwọn ní ọmọ nínú oṣù yìí mẹ́ta nínú ìdílé wọn nínú oṣù yìí in a month pé àwọn I said tap in the grace tap in the grace in the Yoruba o èmi náà tap in the grace tap in the grace àwọn náà gbàgbọ́ fún ẹ̀rí yìí okay àwọn náà gbàgbọ́ fún ẹ̀rí yìí ní orúkọ Jésù
Ọlọ́run á gbé ọ̀gá fún ẹ̀rí yìí. We thank you Lord for this family. Àti pé o rántí wọn ni Ọlọ́run ló máa rántí yàn. A dúpẹ́ fún ohun tó rántí wọn sẹ́. Ẹni máa Ísírẹ́lì gba ọpẹ́. Ẹni máa Ísírẹ́lì Olúwa gbà yìí. Mo wá gbàdúrà fẹ́ ní iná lórúkọ Jésù. Ọwọ́ ìyanu kó kàn án. Arábìnrin yìí lórúkọ Jésù Olúwa dá wọn náà lóhùn. Wọ́n tó ṣe fọ́ba tó tún gbà tó ṣe ìjòyè lọ́tọ̀. Ó yá ọwọ́ àánú kó kan arábìnrin yìí bí tó wà. Mo rán áńgẹ́lì Ọlọ́run bá arábìnrin yìí. Áńgẹ́lì olóore tó yẹ kó ti dúró ti arábìnrin tipẹ́tipẹ́. Ní orúkọ Jésù kó lọ bá arábìnrin pàdé. Kí ọdún yìí tó parí mo sọ̀rọ̀ àṣẹ jáde. Lórúkọ Jésù ọwọ́ àánú kó kan arábìnrin. Gbogbo alágbára tó dúró ti arábìnrin yìí ní orúkọ Jésù torí kò ṣeé ṣe. Alágbára náà lórúkọ Jésù ó bàjẹ́. Olúwa bàjẹ́, 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 Olúwa bàjẹ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù sọ omi kànga. Hallelujah. Báwo lomi kànga ṣe jẹ́ o? Olúwa ìwọ lomi kànga. Ẹ jẹ́ kí n mú ẹsẹ̀ gbẹ kan. Omi kànga, omi tó ń sun jáde nínú kànga. Orúkọ Jésù Olúwa bàjẹ́, Olúwa bàjẹ́, Olúwa bàjẹ́, Olúwa bá gbogbo agbára ọ̀tá jẹ́. Náà yà á bẹ̀rẹ̀ destroy every power of Satan. Arábìnrin kóra àánú gbà lórúkọ mímọ́ bẹ́ẹ̀ ń gbọ́ mi arábìnrin tó sọ̀rọ̀ yìí. I don't know whether you are hearing me yìí mo bẹ́ẹ̀ wà ń bẹ́ láàárọ̀ yìí. Lórúkọ Jésù ogun yẹn kó ṣẹ, ogun yẹn kó ṣẹ, ogun yẹn kó ṣẹ, ogun yẹn kó ṣẹ. Arábìnrin kóra àánú gbà bẹ́ẹ̀ ló sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ kí n fọ̀rọ̀ ẹ̀ ṣe tiẹ̀. Hallelujah. Ẹ jẹ́ kí n mú yẹn dání. Ẹ pé orúkọ Jésù. Ọlọ́run kí oṣù yìí tó parí ẹ gbére mi kò mí. Ìrètí ayé mi ti wá kiri o. Orí sọ pé gbogbo èèyàn tí ń wá sínú àdúrà yìí kóṣù yìí tó parí pé wọ́n á ní ẹ̀rí ńlá. Ó kù ọjọ́ méjì, ó kù ọjọ́ méjì, ó kù ọjọ́ kan èní ẹ̀ẹ̀kan ló kù which is èní ọ̀la ní 30 ọ̀la ní Saturday which is ó kù ọjọ́ kan. Mo ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé bẹ́ẹ̀ pé Ọlọ́run Ísírẹ́lì tó dúró ti Elijah lọ́jọ́ yẹn tó ní pé ní ìwòyí ọ̀la tó kù 1 minute tọ́dún yẹn parí tó sì máa parí ìwọ tó ń dódere Ọlọ́run tó gba Ọlọ́run gbọ́ Ọlọ́run yá jáde fún ọ. Àmín. Ẹ pe orúkọ Jésù mi tẹ wá mọ̀ pé ẹlòmíì inú oṣù yìí ìpínlẹ̀ orí yóò bẹ̀rẹ̀ Ọlọ́run á fi ẹsẹ̀ rẹ sí ìpínlẹ̀ orí ńlá ìkàbárabàtúndé kálíbàkúṣàtẹ̀. Ẹ pe orúkọ Jésù mùrírí ká fàdí nànà boko ṣáìdá. Olúwa gbára èmi fún mi ní ọdún yìí màkẹ́tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ orúkọ Jésù máa ṣe orí ọ̀fẹ́ mà ilé ká parúsàtẹ̀ ẹ fún eré ayé mi fún mi mà tó bá rú tàtàtàlíà orúkọ Jésù sẹ́ that Lord should answer you in a miraculous way. Níbi ìyanu bèè lọ́wọ́ Ọlọ́run alààyè, níbi ògo ẹ dá mi lóhùn, níbi àṣeyọrí ẹ dá mi lóhùn. That Lord Jehovah God to answer you in a miraculous way. That Lord God of heaven to say to you, ó yá dáhùn lóṣù yìí kò gbúdọ̀ bọ̀, oṣù yìí ò gbúdọ̀ sọnù. Dá mi lóhùn lóṣù yìí ẹgbàre mi jáde dúà lórúkọ Jésù Kristi Olúwa wa kí máa tó ṣorí ọ̀fẹ́. Remember, today is Friday. We are fasting today and we are praying in the morning again. And also remember, also this Friday is the night of power by 11 p.m. Also prayer. But in the afternoon I will come because of you are fasting. I will come to pray with you. Your son, and also in the. I don't think I will come in Yoruba section. Come out, but I don't think so because 11 o'clock. Okay. Let's see. Hallelujah! But you are fasting today. Hallelujah! Amen. Orí tirẹ̀ gbàṣá, mi gbọ́ gbàrí.
rẹ jáde ó yá sọ fún Ọlọ́run pé Ọlọ́run iṣẹ́ tí mò ń béèrè kò difficult fún ẹ, ọmọ tí mò ń béèrè fún is not difficult for you. Má jẹ́ kí ọ̀tá ní mi lára lórí ẹ̀ mọ́. Ṣe bí alágbára ń bẹ̀. Kí lẹ̀ ń béèrè lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run ò ní lọ́wọ́? Kí lẹ̀ ń béèrè lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run lénìí ó sì lè ṣe? Ó yẹ sọ fún Ọlọ́run pé Ọlọ́run mi nínú oṣù October yìí wọ́n ló sọ pé gbogbo àwọn tó bá ti ń gbàdúrà bíi bí wàá dá wọn lóhùn. Ilé tèmi ò gbúdọ̀ fò mí rú o, tèmi ò gbúdọ̀ kọjá mi. Orúkọ Jésù dáadáa, tí tèmi ò gbúdọ̀ fò mí rú o, tí tèmi ò gbúdọ̀ kọjá mi. Ẹ pe orúkọ Jésù, ẹ fún mi ní ẹ̀rí ńlá, ẹ dáṣọ àánú bò mí, ẹ dáṣọ àánú bò ayé mi, ẹ mú ìtìjú mi kó take away my shame. Mo gbàdúrà kó rí bẹ́ẹ̀, mo gbàdúrà kó rí bẹ́ẹ̀. Ẹ lọ́nú àánú Ọlọ́run, ẹ lọ́nú ògo rẹ̀, ẹ ní ẹ̀rí ńlá, bẹ́ẹ̀ ni ó sì rí o. Ohun tẹ́ béèrè yẹn kó rí bẹ́ẹ̀. Ìwọ ìdíwọ́ àti ìdènà kó fi ọ̀nà lẹ̀, ìwọ ogun kó fi ọ̀nà lẹ̀, ìyanu kó ṣẹlẹ̀, ẹ rí àánú gbà, ẹ rí àánú gbà, ẹ̀rí tí yín kó jáde, Olúwa kó ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ kó wá sí ìmúṣẹ nínú ayé yín, ọ̀rọ̀ rẹ̀ kó wá sí ìmúṣẹ nínú ọ̀nà yín, ọ̀rọ̀ rẹ̀ kó wá sí ìmúṣẹ. Ó ti rán ọ̀rọ̀ rẹ̀, ó ní ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn ní ara dá. Ọ̀rọ̀ Ọlọ́run kó mú yín ní ara dá, ọ̀rọ̀ Ọlọ́run kó mú yín ní ara dá, ọ̀rọ̀ Ọlọ́run kó mú yín ní ara dá, ọ̀rọ̀ Ọlọ́run kó mú yín ní ara dá. He sent his word and the word he let them. Ó rán ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn ní ara dá. Ọ̀rọ̀ Ọlọ́run kó mú yín ní ara dá. Bẹ́ẹ̀ ni ó sì rí. Ó ti rí bẹ́ẹ̀ o. In Jesus' name we pray. Amen. 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 In Jesus' name. Hallelujah. God bless you. I wish I can stay because I know the time is a little bit like the time different. Like I think this weekend, maybe our time they're going to change our time to normal time too. So that's why sometimes I know that in London or Europe they change time. So but I think this weekend, I think they will change our time to, so it's going to be 5 hours. I know it's 4 hours now different. So I know that we change it this week. This weekend, I believe so. Yeah, no, so remember, we are fasting this morning. Remember that our text for this week is the Lord. The Lord has done great things for them. The Lord should do great things for you. And I know the Lord with Jehovah God will do it in Jesus' name. And also, I just told us that the line is open to give your testimony. You can call, you can text, you can call. I wish you should call, but it's okay. If you send it as a message, it's okay. It's okay. But I pray that before end of this month, I know you have one today and tomorrow to go. My Lord, my God will surprise you. Ọlọ́run yóò down as a ṣe in Jesus' name we pray. Omi ẹ̀kọ́ Ọlọ́run kó yà sí mọ́ bẹ́ẹ̀ ṣe ń jáde láàárọ̀ ẹ̀kọ́ Ọlọ́run kó bá yín jáde, ògo Ọlọ́run kó yín ká o, ẹwà Ọlọ́run kó pàdé yín, ohun tẹ́ ẹ̀ ń fẹ́ kó ṣẹlẹ̀ ní kankan, kí orúkọ Olúwa kó sì di gbéga, bẹ́ẹ̀ ni ó sì rí. In Jesus' name we pray. Amen, 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 amen. Lórúkọ Jésù. Hallelujah, hallelujah. Stay blessed and stay secure. God bless you. Thank you for being here. Bye-bye. See you in the morning. Hallelujah. See you in the morning by 6 in the morning. God bless you. Bye-bye.